Koiki Media bring the work closer to your doorstep. Èyí ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún ya 2024. Lára ìgbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́ ní ibi tí wọ́n fún wa yìí, tí Mr. Ọláyẹmí fún wa yìí, tí ẹnìkan fún wọn, tí wọ́n padà wá fún wa. Ó túmọ̀ sí pé lẹ́nu ìgbà yẹn, ẹ wo ẹ̀fọ́ yìí, wọ́n ń pe ẹ̀fọ́ yìí ní amúnútutù ní Yorùbá, but a mọ̀ èmi ìmọ̀ English ẹ má bínú. So ẹ̀rí nsìn tó túmọ̀ sí pé lẹ́nu ìgbà tá a débí, lóòótọ́ a bá ń bí, but ó ti gbẹ́ ńgbà tá a débí, but lẹ́nu ìgbà tá a wá débí, a wá bẹ̀rẹ̀ sí ń wẹ̀tì ẹ̀, a bẹ̀rẹ̀ sí ń bomi wẹ̀tì ẹ̀, a bẹ̀rẹ̀ sí ń bomi wẹ̀tì ẹ̀, ló wá bẹ̀rẹ̀ sí ń yọ, ẹ̀rí bẹ́yẹn. Nígbà tá a débí gbogbo ẹ ti gbẹ, tó túmọ̀ sí pé ilẹ̀ ọlọ́ràá ni ilẹ̀ bíbà. Ẹ tún wo ugu lélẹ̀, ilé ńsìn aṣẹ̀rá ni tí a ṣẹ̀ fẹ́ gbìn sí ibi báyìí náà ni. So iṣẹ́ oko náà ń lọ díẹ̀díẹ̀ o. Ẹ̀rí odidi ugu yẹn ní ara, odidi ẹ̀ lé ara. So òní a fẹ́ gbìn ọ̀hún náà. Ẹ wo tomatoes eléyìí tí a fi dán ilẹ̀ bíbà wò, ṣẹ̀rí nsìn. Ó ń lọ díẹ̀díẹ̀ o. Tó túmọ̀ sí pé a tún máa fi ìkan lára àwọn ẹ̀fọ́ wa náà a tún máa fi wọ̀nyí láìpẹ́. Ẹ̀fọ́ náà ní ilé ni wọ́n pè ní efinrin. Efinrin wọ́n fi ń sebẹ̀ náà, efinrin nǹkan tó dá lára ni, ẹ̀rí. Adébíbà ìbá ní tiẹ̀, ẹ̀rí òun náà ní tó kéré efinrin, ẹ̀rí. Ara iṣẹ́ Mr. Ọláyẹmí Koiki Media ní o, ṣẹ̀rí bẹ́yẹn. Tẹ́ ẹ máa ṣẹnu wòtòwòtò, tẹ́ ẹ máa sọ̀sọ́kúsọ, ẹ̀rí. Ọláyẹmí Koiki Media òun ló ń tọ́jú wa o. Àwa ò ní baba méjì o, òun ni bàbá tèmi o. Òun ni o, ṣẹ̀rí nsìn. Koiki Media bring the work closer to your doorstep, ṣẹ̀rí. So iṣẹ́ náà ń lọ. Gbogbo bíbà tẹ́ ń wò yín, gbogbo ẹ̀ la ṣì fẹ́ kọ́, ẹ ti rí bẹ́yẹn. Gbogbo ẹ̀ la ṣì fẹ́ kọ́ títí lọ dé wájú lọ́hùn. So Koiki Media bring the work closer to your doorstep.